faraye, yes, faraye, àwọn kan ń purọ́, faraye, àwọn kan ń ṣèké bàbàlà. Òdodo ti dé, irọ́ pamọ́, òdodo wọlé, irọ́ pamọ́, òdodo wọlé, irọ́ parẹ́, gbogbo parada, abẹ́sọ̀dodo. Ohun tó gbé wa wá, tàbí dédé, ohun tó gbé wa wá, tèwe tàgbà, iṣẹ́ Olúwa wa, Allahu Ta'ala. Iṣẹ́ Ẹlẹ́dàá wa, Allahu Ta'ala. Iṣẹ́ Allahu yìí o, Allahu Ta'ala. Òdodo ló gbé. Ẹ jẹ́ àjọ sọ irọ́ ò máa pọ̀ nílé, tèwe tàgbà, ẹni Ọlọ́run fẹ́ má lọ sódodo. bákan náà naqdul ahd kéèyàn máa yẹ àdéhùn pàápàá àdéhùn téèyàn bá ṣe nítorí tọlọ́hun ìyẹn wọ́pọ̀ lára wọ ọ̀pọ̀lọpọ̀ pàápàá afa inshallahu ta'ala lóṣooṣù a máa fún yín lóye báyìí ẹ máa fi ṣe dátà a máa fún yín lóye báyìí ẹ máa fi ṣe dátà. àwọn ẹlòmíràn máa ṣàdéhùn oríṣiríṣi níbi ọ̀rọ̀ ẹ̀sìn níbi ọ̀rọ̀ mọ́ṣáláṣí nígbò báyà wọ́n kàn bírèkì ẹni imma li hajatin aw li shay'in àbí nítorí nǹkan kan wọn ní rò pé àwọn bọ́lọ̀ ń ṣàdéhùn ni o bóyá ó ṣeé ṣe kí wọ́n rí láìfi kan lọ́dọ̀ àfọ̀ndáwà ẹ̀ àbí nǹkan míì tí ò tẹ́ wọn lọ́rùn mọ́ wọn wá yẹ àdéhùn náà ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ ìwọ ni yíyẹ àdéhùn tó o ṣe pẹ̀lú ọba rẹ̀ ìwọ ló ṣe wọn àfọ̀ṣẹ ẹ̀ lálùkùránì fi ń sọ fún wa pé lima taquluna ma la taf'alun kí ló yẹ tẹ́ ń sọ ní tẹ́ ẹ̀ nílé ṣe kabura maqtan inda Allahi ẹ̀ṣẹ̀ tó tóbi ní lọ́dọ̀ ọlọ́run o an taqulu ma la taf'alun kó o sọ pé ó máa ṣe nǹkan kan kó wá padà mọ́ ṣe mọ́ lèyàn máa fi bẹ̀ lọ ọlọ́run àdéhùn tá a ṣe tá a nílè múṣẹ ọlọ́run mọ́jà ṣe tó bá wá já sí pé tàyè sí ní téèyàn ti ṣe lóye báyìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ níjọ́ tó bá wá di pé ó kéré sí bó o ti ń rí dá padà sí bó o ti mọ̀ ó wá dá padà sí bó o ti mọ̀ lápẹẹrẹ 50 làdéhùn tó ń ṣe tẹ́lẹ̀ in tó wá rí ò gbé 50 mọ́ àmọ́ ó gbé 20 gé padà sísàlẹ̀ ọlọ́run ti rà níyàn rẹ̀ wá gbọ́n tọ́lọ̀ ń sọ náà Al-Qur'an ọlọ́ni wa bi ahdillahi awfu suratul an'am aya 152 ó gbé gbogbo àwọn aya yìí an'am Quran 60 ni àdéhùn ọlọ́run ẹ múṣẹ o wa bi ahdillahi awfu àdéhùn ọlọ́run ẹ máa múṣẹ o wa bi ahdillahi àdéhùn tẹ́ ẹ ṣe pẹ̀lú ọlọ́run ẹ máa múṣẹ o kódà ìmúyé kódà ẹlòmíì nínú àwọn ẹlòmíì sì tán ṣàdéhùn fún wa pé a máa ràn yín lọ́wọ́ kódà ó lé lọ́dún kan tá a ti gbúrò ẹlòmíì sòtáàsì yìí máa ṣàdúrà fún torí pé ńgbà ẹni tí yín ò rí ó ṣòro dẹ́bi fún kọlọmbà wa ṣíjú àánú owó kó wa kó ṣe dáadáa fún wọn. bẹ́ẹ̀ náà láàrin inú àdéṣù ànábì sàlámù yìí pé ayatul manafiki thalathun àmì tẹ́yìn ó fi mọ manafiki mẹ́ta ní idha haddatha kadhaba tó bá sọ̀rọ̀ irọ́ nípa wa idha wa'ada akhlafa tó bá ṣàdéhùn yóò padà yẹ wa idha tumina khana tẹ́ bá fọkàn balẹ̀ sí yóò jàǹbá yín ọlọ́run kó là wá ń bẹ̀. níbì kan ó ní ya ayyuhal ladhina amanu awfu bi ahdillah awfu bi ahdikum ẹ̀yin tẹ́ nígbàgbọ́ nínú ọlọ́run awfu bi ahdillah ẹ pé àdéhùn tẹ́ bá ṣe fún ọlọ́run ṣe rẹ́sàn tèmi náà ṣàdéhùn pé mi náà ó ṣe fún yín èmi náà ó pé o mi ò ní yẹ o àmọ́ tẹ́ bá ti yẹ èmi náà ó yẹ ọlọ́mọ yẹ àdéhùn lórí wa. òfin tó tún tẹ̀lé náà ni akilul maytati wad-dam wa lahmil khinzir wal-istiqsam bil-aslam eléyìí láwọn nǹkan jíjẹ bí òkú mbete ẹ̀jẹ̀ ẹlẹ́dẹ̀ àtàwọn nǹkan tí wọ́n fi ìpín ìfápín ìpín tí wọ́n fi òòṣà pín táwọn Lárúbáwá máa ń ṣe istiqsam bil-aslam tó ìpín òòṣà. Suratul Ma'idah lélẹ̀ Quran 5 ayé ẹlẹ́kẹta tọ́lọ̀ ń dìídì sọ mẹ́ pé hurrimati alaykum al-maytatu ọlọ́run ti ṣe léèwọ̀ fún yín o gbogbo tó bá já sí pé òkú ń bété ni ó kúkú gífà fúnra rẹ̀ ni ẹ̀yin kọ́ lẹ pa wọ̀dẹ́m tàbí ẹ̀jẹ̀ tó jáde lára ẹran wala al-khinzir
tàbí ẹran ẹlẹ́dẹ̀ wa ma uhilla li ghayri llahi bi ẹni tí wọ́n pa tí wọ́n forí rẹ̀ sọ nǹkan tí kìí ṣe ọlọ́run li ghayri llah wọ́n dìídì sọ pé eléyìí kìí ṣe tọlọ́run bóyá wọ́n fi bọ̀gún ní àbí wọ́n fi bọ òòṣà ní wa ma dhubiha ala nusubi àbí nǹkan tí wọ́n lọ dú sórí òkúta wọ́n dú sórí èṣù wọ́n dú sórí nǹkan wa astaqsimu bil aslam tàbí èyí tó já sí pé wọ́n fi aslamu ọfà ìpín ni wọ́n fi pín àwọn Lárúbáwá máa fi nǹkan pín bẹ́ẹ̀ jẹ́ pé òòṣà ni wọ́n fi pín tí wọ́n ní ìpín òòṣà rí kinní kan rí gbogbo eléyìí níbi nǹkan jíjẹ lọ́lọ́run ọba ṣe lè wọ̀. bákan náà al-baghyu bi ghayri haqq ìmọ̀ jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ká máa gba nǹkan oní nǹkan ká máa gbẹ́sẹ̀ lé oppressor ká máa oppress àwọn èèyàn bí irú yìí táwọn ìjọba Nàìjíríà wá ń ṣe yìí wọ́n ń fowó ọlá gbá wa lójú wọ́n ti mọ oppress wa irú ẹ̀ náà ni Kọ́rúnà ṣe fún Ànábì Musa alayhi salam irú ẹ̀ náà ni Firaun ló ṣe fún ọmọ Banu Israel àwọn oppressors àwọn aṣebi sọbidire àwọn afọwọ́lá gbani lójú àwọn tí wọ́n fẹ́ máa ṣe fáàsì wọn àfẹ́ kẹ́lòmí ó ṣe àwọn tí wọ́n fẹ́ máa sọ̀rọ̀ láwùjọ tí wọ́n àfẹ́ kẹ́lòmí rọ́rọ̀ sọ àwọn tí wọ́n fẹ́ máa jẹ kan fẹ́ yó wọn àfẹ́ kẹ́lòmí ó yó gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn bàtà nílẹ̀ Yorùbá oppressors ni wọ́n gbogbo àwọn tí wọ́n ń ṣèjọba APC lọ́wọ́ oppressors ni wọ́n kódà tó bá yẹ pé ó yẹ ká sọ ni ẹ rí i pé ńgbà tí wọ́n ní Àtíkù Abubakar ó tako ìjọba yìí lórí bí wọ́n ti ń ṣèjọba èyí tó dájú ni wípé tó bá já sí pàtíkù náà ní ń ṣèjọba lọ́wọ́ tàbí ìjọba míì ni àwọn Tinubu ó ti dàlú irú ká sọ gàsíkíá fúnra wa èmi ló kàn lóòótọ́ Ọlọ́run nìkan lọba tó lè sọ pé mi ló kàn ṣáwa sọ pé 20 ọdún tí bàbá wa Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ti ń pláàni yìí pé àwọn fẹ́ di president ṣé nítorí pé wọ́n kàn fẹ́ fi president jókòó ni àbí wọ́n fẹ́ jẹ́ kí Nàìjíríà kó ní rọrùn torí pé kò jọ pé rọrùn ń bọ̀ àfi tá a bá kàn tara wa á kàn jìyà yìí dànù náà ni bí ó ti máa lọ tí ó máa bọ̀ náà rèé táwọn kan máa ra mọ́tò 180 million táwọn kan máa ra 200 million ìyáwó Rẹ̀mí Tinubu wọ́n jó yé wà wípé owó kọ́ làwọn tún ní táwọn fẹ́ rà ń bẹ̀ kí wá ní mọ́tò tí wọ́n tún wá ń fowó wá rà kódà tó bá yẹ ká fẹ́ bẹ lọ́n lé wọn lórí ni ó yẹ ká bẹ lọ́n pé gbogbo àwọn tí wọ́n ń ṣàkóso ìjọba APC lọ́wọ́ yìí wọ́n ní rúure wọ́n ní sọ̀rí àdàbí àbí àyàfi tó bá já sí pé bébí ṣe ń pa wá lebi ṣe ń pa àwọn náà ló ń pa àwọn ọmọ wọn àyàfi tó bá já sí pé bá a ti ń rí nira Nàìjíríà yìí ní nira ń kan àwọn àtàwọn ọmọ wọn àmọ́ tí ò bá rí bẹ́ẹ̀ wọn ó padà ráre kẹ́yìn ayé ni bó ti yẹ kó rí nù àwa ara wọn kan tí wọ́n ń sọ yìí pé ìlú yìí tó ń gbádùn jù lọ́wọ́lọ́wọ́ látàlápá fẹ́ dìfẹ́ǹdì ìjọba yẹn al-baghyu ká gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ní tó kù ní ìsìn ká gbalẹ̀ onílẹ̀ ká gba ẹ̀bí ẹlẹ́bi ká máa wá case file káàkiri ń gbé èèyàn ń sọ fún wa pé empty case without file frivolous case so tó wá ń darẹ̀ láàmú tó fẹ́ parẹ́ tó lọ tó ń bọ̀ orí bò ní làákàyè orí òpè torí ẹ̀ bá pé kí ló le tó bẹ́ẹ̀ wàhálà wo ló kóra rẹ sí o máa ń pa kò kàn ọ́ o dáràn o jẹ̀gbì o kúgbì Yorùbá lẹ́ni tó bá jẹ̀bi ni ó kúgbì o jẹ̀gbì ó ṣe wá kúgbì eré wo ló ń sá lọ tó ń sá sókè fáìlì lónìí ọ̀rọ̀ fáìlì lọ́la ọ̀rọ̀ kíní kan kí ni tiwọ́ kìí ṣe kí n tiẹ̀ o ò ní làákàyè ó sì ń tán ayé ò ń tán ọ̀run ọba mi ò ṣe tán oppressor lásán lélẹ́yìí ó kàn fẹ́ máa oppress ni see the way you are boasting like you are the one who created the sky or the heaven and the earth. Look at yourself. You are now becoming something. You are now empty. Àwọn tó bá mọ ènìyàn mọ̀ pé ò ní mọ́lẹ̀ Ọlọ́run lára. Wallahi, kò sí mọ́lẹ̀ lára ẹni mọ́. Ẹ wò dáadáa. When he's talking like kafir.
He's talking like Fir'aun. He doesn't speak like a Muslim. He doesn't speak like someone who believes in existence of Almighty Allah. He doesn't speak like someone who believes I can die anytime. Maybe I can sleep, I may not wake up. I can wake up, I may not sleep. He was just taking like it's something else. Kò sọ́lọ́run mọ́. Tí n bá ń wẹni tí n bá ń sọ̀rọ̀ ẹ̀kún ó sì máa pa mí pé ìwọ t'Ọlọ́run tún ayé ẹ̀ ṣe. Ọlọ́run dẹ̀ sọ fún wa pé inna ma kana Allahu liyughayyiru ni'matan an'amaha ala qawmin. Ọlọ́run kì í yí ìdẹ̀ra kan tó bá fi sọ́ra àwọn èèyàn padà àfi táwọn fúnra wọn bá bàjẹ́. Ìwọ ló ń bàdẹ̀ra Ọlọ́run jẹ́ mọ́ra ẹ̀ lára lórí tí ó kẹ́ lórí owó àrísìkí. Ìntẹ́nìkan ṣe sáwọn bàbá ẹnìkan tó fún láwọ́dù ni wọ́n ṣe sí bàbá tiẹ̀ ni wọ́n gbọ́dọ̀ kú wọ́n gbọ́dọ̀ jìyà ó sì níwò èèyàn rí. Wa ayna al-adl fik ayna at-taqwa ayna al-iman. Àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ṣé wọ́n rí Ọlọ́run wọn ará Nábì wọn rí Islam wọn ará al-Qur'an. Ọlọ́run kó là wá ń bẹ àjọ ń gbára wa níyànjú. al-baghi ìmọ̀ tẹ àwọn èèyàn mẹ́lẹ̀ ká máa oppress àwọn èèyàn èyí tí Kọ́rúnà ṣe tó padà parẹ́ tí ò lórí padọ́lá. Ọlọ́run sọ fún wa ní al-Qur'an wípé Suratul A'raf ayat 33 Qul innama harrama rabbil fawahish ma dha'ara minha wa ma batana wal ithma wal baghya bighayri al-haqq. Ọlọ́run bá mi ṣe léèwọ̀ al-fawahish àwọn àbàjẹ́ tá ti kà yẹn ma dha'ara minha wa ma batana èyí tó fojú hàn tó fojú pamọ́ wal baghya àti ìmọ̀ oppress àwọn èèyàn ìmọ̀ tẹ àwọn èèyàn mẹ́lẹ̀ bighayri al-haqq láìtọ́ gbalẹ̀ onílẹ̀ gbalẹ̀ ọlọ́lá gbawó olówó gba nǹkan oní nǹkan gbẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ gbọjà ọlọ́jà má dáa padà torí pé wọ́n lágbára tó ẹ̀. Àìmọye ilẹ̀ táwọn èèyàn ti gbà nílẹ̀ onílẹ̀ lára àwọn tán wà gbogbo ẹlòmíì bọ́ba kan bá ti jẹ ní ìsìn ẹ máa kórè sí tiwa ní àwọn olè àwọn jẹgúdíjẹ ọ̀rá ọba. Náà wọ́n kàn dé ń oppress wa ni pẹ̀lú owó àti ọlá. Èèwọ̀ ni ká máa oppress àwọn èèyàn ká máa tẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ká máa jẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ kódà níbi ẹjọ́ dídá níbi case file oppress. Náà èyí tó wá jẹ́ ẹlẹ́ẹ̀kẹwàá mbẹ̀ tí n bá ṣìwé àbí ẹlẹ́ẹ̀kẹkànlá at-taqawwulu ala Allah ká máa sọ̀rọ̀ fọ́lọ́run ká máa sọ̀rọ̀ sọ́lọ́run lẹ́nu ìtọ́lọ́run ò wí ká máa lọ́lọ́run wí ìyẹn kárí wa o. Àwọn àfá àwọn pásítọ̀ kódà àwa comparators ó wà lọ́dọ̀ àwa náà ó wà lọ́dọ̀ àwọn àfá ó wà lọ́dọ̀ àwọn wòlíì kò síbi tí ò sí. Ọlọ́run ní kul innama harrama rabbi al-fawahish ọba mi ó ṣe àwọn àwà àbàjẹ́ léèwọ̀ wa an taqulu ala Allahi ma la ta'lamun àti kẹ́ ẹ máa sọ mọ́ lóhun ma la ta'lamun ìntẹ́ lámọ̀dájú kẹ́ ẹ máa sọ mọ́ lóhun ẹ má máa sọ nǹkan mọ́ lóhun ntọ́lọ́hun ò wí ẹ má máa sọ. La taghlu fi dinikum ẹ má máa kọjá lẹ́ ń bí ẹ̀sìn wa la taqulu ala Allahi ghayra al-haqq ẹ má sọ nǹkan kan mímọ́ lọ yàtọ̀ sí ntọ́lọ́hun sọ. An taqulu ala Allahi kẹ́ ẹ máa sọ ntẹ́ ẹ mọ̀ kẹ́ wá máa sọ sọ́lọ́hun kẹ́ ẹ máa sọ mọ́ lọ́hun haram ni kéèyàn máa sọ̀rọ̀ fọ́lọ́hun máa sọ̀rọ̀ sọ́lọ́hun lẹ́nu pé kó dáa tọ́lọ́hun bá fẹ́ ṣe gbá kan báyìí ni ó ṣe bọ́lọ́hun bá fẹ́ rárá. Naam èyí tó wá jẹ́ ẹlẹ́ẹ̀kẹtàlá náà ní nìkẹ́àhù ẹlẹ́ẹ̀kejìlá mọ́wó nìkẹ́àhù lil maharim àwọn ìgbéyàwó tá a ṣe léèwọ̀ àwọn tá a gbọ́dọ̀ fẹ́. Tó bá lọ sínú Suratun Nisa aya 24 23 24 tọ́lọ́ ní hurrimati alaykum ummahatukum àwọn ìyá yín àṣewọ́n léèwọ̀ fún yín ní fífẹ́ wa banatukum àtàwọn ọmọ yín bó tiẹ̀ já sí pé orí social media yìí náà láti ń gbọ́ pé àfáà kan fẹ́ réèpù ya rẹ̀ náà ni wọ́n fi ṣọ́gi mọ́ lójú táwa ní kó yọ gíláàsì bóyá bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tí ó lóun ò ní yọ bóun ó bá tiẹ̀ yọ kò gbọ́dọ̀ jẹ́ ní tó wù yẹn ní ó sọ pé kóun yọ Ọlọ́run kó làwọn bẹ́ẹ̀ kọ́ mọ́ fi wá ṣẹ̀sìn. So banatukum àwọn ọmọ yín èèwọ̀ ni bó tiẹ̀ jẹ́ pé lónìí àwọn èèyàn ti ń bọ́ ọmọ wọn sùn wọ́n ń fọmọ wọn lóyún. Inna lillahi ọmọ tó bí inú ara rẹ̀ ìyá rẹ̀ àti ọmọ tó fún ya lóyún àti ìran tó orú ẹ̀ náà ti wà
wa akhawatukum àwọn ọmọ ìyá yín akhawatukum àwọn ọmọ ìyá yín lóbìnrin ẹ gbọ́dọ̀ fẹ́ wọn wa ammatukum ẹ̀gbọ́n ìyá yín wa khalatukum àwọn àbúrò ìyá yín wa banatul akhi banatul akhi àwọn ọmọ obìnrin tàbúrò rẹ̀ lọ́kùnrin bí tàbí bọ̀dá rẹ̀ wa banatul ukhti àwọn ọmọ obìnrin tí àǹtí rẹ̀ tó bí ó lè fẹ́ wọn wa ummahatukum allati arda'nakum tàbáwọn tí ìyá obìnrin tó tọ́wọ́ fún rẹ̀ tó gbé ẹ̀tọ́ bóyá ò níyà ẹnìkan ló wá gbà ẹ̀tọ́ ẹni yẹn ti di ìyá rẹ̀ ìyá tó gbé ẹ̀tọ́ bóyá ó fún ẹ lọ́mú ni o àbí kò tiẹ̀ fún ẹ àmọ́ òun ló tọ́ ẹ tó o sì mọ̀ gẹ́gẹ́ bí ìyá wa akhawatukum mina ar-rida'a àtàwọn tẹ́ ẹ jọjọ́ mọ ìyá tí wọ́n jọ tọ́ yín papọ̀ wọ́n jọ fún yín lọ́mú ẹ gbọ́dọ̀ fẹ́ wọn òfin kan nìyẹn náà bákan náà àríbà ìyóò ló wá kẹ́yìn àríbà kéèyàn máa yá àwọn èèyàn lówó èlé a ṣe ń bọ̀ wá treat yẹn èyí tá ń pè ní rìbá ẹni tí ń jẹ rìbá lẹni tó ń yá àwọn èèyàn lówó èlé kìí ṣe ẹni tán yá ní rìbá wọn nìyẹn lára ni òun ò jẹ èlé wọn kò nira bá ni. Ọlọ́run sọ ní al-Qur'ani suratul Baqarah aya 275 wípé wa ahallallahu al-bay'a wa harrama ar-riba Ọlọ́run ṣe òwò ṣíṣe ó ṣe é lẹ́tọ̀ọ́ àmọ́ ká yánilélẹ̀ ó ṣe léèwọ̀ Ọlọ́run fúnra ẹ̀ ló sọ bẹ́ẹ̀ ahallallahu al-bay'a Ọlọ́run bá ṣe ká èrè kátàkárà halali ni àmọ́ ar-riba káwálé èlé mò ń yẹ wàá fi délé padà èlé yẹn haram ni tán ó dá padà fún ọ̀hún haram ni òun tó yá kò jẹ́ haram ìwọ tó yá lélé yẹn ló ń jẹ́ haram ṣùkọ́lọ́n kó dákun kó ṣe dáadáa fún wa mẹ́rẹ̀ẹ̀rin látàkà yìí náà ni èèwọ̀ lọ́dọ̀ Ọlọ́run nínú al-Qur'an ẹyọ kan tá a máa béèrè ìbéèrè lórí ẹ̀ náà ni wípé muharramati ta'am àwọn nǹkan tán ṣe léèwọ̀ níbi jíjẹ mímu nìkan là ń sọ jíjẹ ńkọ́ mímu ńkọ́ ó rí wípé tí ọtí ó rí pé ntọ́lọ́wọ́n bá sọ lórí ìyẹn ni wípé yas'alunaka anil khamri wọ́n ń bọ̀ wá bí ó léèrè nípa ọtí wal maisir àti tẹ́tẹ́ ó ní kúl bá mi sọ fún ọ pé fi ima ithimun kabirun bá mi sọ fún wọn pé méjèèjì yẹn ìpalára tó tóbi ń bẹ fáwọn ènìyàn destruction ìpalára tó tóbi ń bẹ wa manafi'u bó ti wá láwọn ìpalára wọn náà ló láwọn àǹfààní táwọn Ọlọ́run tún fi sára nǹkan yẹn ó wá ní ìsìmóhùmọ̀ àmọ́ ìpalára tí ń bẹ lára méjèèjì akbaru min manafi'ihima ó tóbi ju àǹfààní ara ẹ̀ lọ ìyẹn fi hàn pé Ọlọ́run fi àyè àwọn àǹfààní ara rẹ̀ kalẹ̀ ó sì fi ìpalára yẹn kalẹ̀ ló fi jẹ́ pé nígbà tọ́lọ́run tó fẹ́ sọ̀rọ̀ ó sọ fún wa wípé la taqrabu ssalata ẹ má débi irun wa antum sukara nígbà tí ó bá ti kó bá làákàyè yín tẹ́ ẹ̀ mọ̀ tẹ́ ń ṣe hatta ta'lamu ma taqulun ẹ má lẹ́ ń bọ̀ wá sí mi o èmi ò mọ̀ yín rí ń gbà náà la taqrabu ssalata wa antum sukara ẹ má dé mọ́ṣáláṣí mi ẹ má wá bí irun mi ẹ má súnmọ́ sàkání mi wa antum sukara nígbà tẹ́ ẹ bá ti mú nǹkan tí ò yẹ kẹ́ ẹ mú débi pé ó ti kó bá làákàyè tẹ́ ẹ mọ̀ ń tẹ́ ń sọ mọ́ tẹ́ ẹ mọ̀ ń tẹ́ ń ṣe mọ́ hatta ta'lamu ma taqulun títí gbà tẹ́ ẹ fi mọ̀ ń tẹ́ ń ṣe. ó ṣẹ̀ṣẹ̀ tún wá ó ní innamal khamru wal maisir wal aslam rijsun
min amali shaitan ẹ̀gbin ni nínú irinṣẹ́ èṣù fajtanibuhu ẹ yẹra fún o. ó tún wá ní pé innama yuridu shaitan an yuqi'a baynakum al-adawata wal-baghdha'a fil khamr ṣètọ́nù kan fẹ́ máa lo ọtí àti tẹ́tẹ́ láti fi máa dá ọ̀tá lẹ̀ láàrin yín. ó rí pé ọlọ́run wà tawassut ní tìtorí wípé lára àwọn nǹkan yẹn tó jẹ́ bí àwọn musakarat àwọn nǹkan tó lè pààyàn èyí tí wọ́n máa lò fún tíbù fún ìwòsàn mẹ́díkálì ó wà ń bẹ̀ tó já sí wípé àwọn tí wọ́n jẹ́ àtẹ̀bá àwọn onímọ̀ ìjìnlẹ̀ àwọn ni wọ́n mọ òdiwọ̀n tí ò ní máa pa wá lára ni wọ́n máa yọ ni wọ́n máa fi po oògùn lọ́lọ́run ò ṣe dìídì lámẹ́lẹ̀ wípé èèwọ̀ nítorí pé tó bá ti pélé wọ̀ bẹ́ẹ̀ ẹ̀ nílè ló fún nǹkan kan mọ́. ló já sí pé tó bá wo bí tí wọ́n ti máa mú ọtí ó rí pé halalu ní ìpínlẹ̀ gbogbo ẹ̀. lápẹẹrẹ wo igi ọ̀pẹ gbogbo ntọ́lọ̀ ń ṣe sí lára ní halali epo ń bẹ́ẹ̀ tí ó máa jẹ́ epo pupa òróró ń bẹ́ẹ̀ tí ó máa jẹ́ òróró ọṣẹ ń bẹ́ẹ̀ tí wọ́n lè fi ṣe ọṣẹ ṣúgà ń bẹ́ẹ̀ tí wọ́n lè fi ṣe ṣúgà ọ̀pẹ kílẹ̀ tí ń pè omi ọ̀pẹ tí wọ́n lè mú ó ń bẹ́ẹ̀ tí ò ní jẹ́ ọtí ló fi máa rí pé tí wọ́n máa sọ pé soft and energy high drink kíní kan soft drink energy drink torí pé wọ́n lágbára kán sọ èso yẹn di energy wọ́n lágbára kán sọ di soft nìkan náà tí wọ́n sọ pé ra'aytul khamra salihatan wa fi'a khisalun yufsidu ar-rajula al-halima in tí wọ́n ń pè lọ́tí ìpínlẹ̀ nǹkan tó mọ́ni bódà sáṣọ kò sí ní tó fẹ́ ṣe wọ́n fi ṣe arodyne wọ́n fi ṣe oríṣiríṣi nǹkan wọ́n fi ṣe àmọ́ àsukúrù yẹn ni ọlọ́run ọba ńlẹ̀ ló ń sọ ló fi já sí pé ìjọba àlú kankan lọ́lọ́run wá fi sí in charge báwo lẹ ṣe fẹ́ ṣe tí ò ní pa àwọn èèyàn lára tí ò ní dá làákàyè wọn láàmú tí ò ní kó bá ayé wọn ló fi yẹ pé tó bá wà al-Qur'an ọlọ́run sọ fún wa pé kí ni ìdàkejì al-ithmu al-birru ni ó ní ta'awanu ala al-birri wat-taqwa ẹ máa ṣèrànlọ́wọ́ fúnra yín lórí al-birri lórí dáadáa àti bẹ̀rù ọlọ́run wala ta'awanu ala al-ithmi wal-udwan ẹ má máa kúnra yín lọ́wọ́ lórí ìdá ọ̀tá kalẹ̀ àti ẹ̀ṣẹ̀ èèyàn ò gbọ́dọ̀ máa ràn yàn lọ́wọ́ lórí ọtí ó sì gbọ́dọ̀ ràn torí pé ọtí yuqi'u baynakum al-adawata wal-baghdha'a fil khamr ó gbọ́dọ̀ ràn yàn lọ́wọ́ lórí pé ó fẹ́ mutí ó sì gbọ́dọ̀ ràn yàn lọ́wọ́ lórí ẹ̀ṣẹ̀ torí pé ẹ̀ṣẹ̀ lọ́tí àmọ́ gbogbo ẹ̀ṣẹ̀ kọ́ ní haram ló fi já sí pé ọlọ́run wà mutawassit ló fi já sí pé ó ní hádù tí wọ́n lè fi ṣe medicine tí wọ́n ti lè pò tí ò ní pa àwọn èèyàn lára tí ó fún wọn lálàáfíà ó sì ní hádù jẹ́ pé ìwọ tó fẹ́ mú tó bá mú wàá bá làákàyè ẹ jẹ́ wàá bá yé ẹ jẹ́ wàá bá ọrùn ẹ jẹ́ ò ní láǹfààní àti súnmọ́ Ọlọ́run ò ní láti fàní àti ṣètò Ọlọ́run ṣùkọ́ Ọlọ́run kó dákun kó ṣíjú àánú wò wá kó má ṣe eléyìí tá a wílé nìyẹn láṣẹ mọ́ yàtọ̀ sí èèwọ̀ ọ̀nà al-Qur'an yìí gbogbo èèwọ̀ kan láyé táfà kan bá fẹ́ gbé wá tàbí ẹnìkan fẹ́ mú wá kì í ṣe èèwọ̀ tọlọ́hun a lè máa sọ pé makuru ìta kórìíra gbogbo wàhálà tẹ́ ń kóra yín sí oúnjẹ kírísímàsì oúnjẹ gbá oúnjẹ àwo ẹ lè rí nǹkan kan tẹ́ ẹ fẹ́ fi sọ kínní kan dé èèwọ̀ ńbẹ̀ ẹ̀yin fúnra yín lẹ́ẹ̀mọ́ sọ dé èèwọ̀ pẹ̀lú rònú ara yín tọ́lọ́hun bá fi ń sọ fún wa ní al-Qur'an yìí pé ibi tí màá wá parí ẹ̀ sí nìyẹn pé wala taqulu ẹ gbọ́dọ̀ máa sọ lima tasifu alsinatukumul kadhiba yín tó já sí pé ẹnu yín lẹ fi ń wí ẹ̀yin lẹ ń ro lẹ wá ń sọ al-kadhiba àmọ́ irọ́ ni lọ́dọ̀ tàwa Ọlọ́run pé hadha halalun tẹ́ fi máa sọ pé eléyìí halal
هذا حرام إليه حرام لتفتروا على الله الكذب لا ما في دادا بارمالون إن الذين يفترون على الله الكذب لا يفلحون gbogbo ẹni tó bá ń dàdà parọ́ mọ́ Ọlọ́run Ọlọ́run ní kò ní jèrè Ọlọ́run dákun já pẹ̀lú ẹni tí ó jèrè láyé kò sì já pẹ̀lú ẹni tí ó jèrè ní gbangba alkiyama eléyìí tá a wí lónìí Olúwa Ọlọ́run ọba mi ò má ṣe ní àwímọ̀ fún wa má ṣe ṣe lásọmọ kọ́lọ̀ ń bá wa gba ẹ̀rìn ìbádà kó jẹ́ kí àwa tá a sọ fún Ọlọ́run jẹ́ ká gbọ́ lágbọ́yé torí pé ànábì Musa ó tọrọ kọ́lọ̀ ń jẹ́ kọ́rọ̀ yé Firaun àmọ́ tóun ti bẹ́ẹ̀ kò yé ọ̀rọ̀ yìí kò lè yé gbogbo èèyàn ẹni tọ́lọ̀ ń bá ní kó yé alhamdulillah bí ò bá sì yé ẹ tọ́ Ọlọ́run dákun yóò padà jọ síjú àánú wò wá yóò jẹ́ ká gbọ́ yé ọ̀rọ̀ Ọlọ́run kó jọ yé wa eléyìí náà ni tí Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an so Ọlọ́run dákun má ṣe lágbọ́mọ́ má sì ṣe láwùjọ. tẹ́ bá wa ṣí ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run Ọlọ́run ó sì máa ṣí oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó tó báyìí fún bí ó ti rí náà bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm